Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa, mo kí yín o nílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́, etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di o, bákan náà ojú tẹ́ fi ń rí wa náà kò tí ní fọ́ láṣẹ Èdùà. Gbogbo ọmọ Yorùbá, ǹjẹ́ ẹ ti gbọ́ wípé Sharia law ti bẹ̀rẹ̀ ńlẹ̀ Yorùbá o? Pẹ̀lú gbogbo ariwo tá a kéékèèké, tá a yán, tá a sọ pé a ò fẹ́ lórílẹ̀‐èdè bàbá wa. Ṣé ẹ mọ̀ pé àwọn kan sì tún lọ wọ́n gbé ìgbésẹ̀ láti rí i pé àwọn dá Sharia court sílẹ̀. Pàápàá jùlọ ó ti bẹ̀rẹ̀ o ní ìlú Èkìtì, ìyẹn Sharia law. Ẹ̀yin ará bíi ẹ dá o, gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ á jí. Ẹ wo Yorùbá nation ló lè ṣe. Bẹ́ẹ̀ ni the Independent Sharia Arbitration Panel in Ekiti State held its first public sitting last on Thursday. Wọ́n ní àwọn Sharia kóòtù wọ́n ti jókòó ìbẹ̀rẹ̀ ìjókòó kóòtù tó túmọ̀ sí pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tó dẹ̀ jẹ́ pé ní ọjọ́ Thursday tó lọ yìí ni wọ́n ti bẹ̀rẹ̀ ìyẹn ní ọjà ọba Central Mosque ní ìlú Adó Èkìtì. Pẹ̀lú bá a ṣe ń sọ pé a ò fẹ́ yín lórílẹ̀ bàbá wa mọ́, alá ò ṣe mọ́, a ò fẹ́ yín, ẹ jọ̀ọ́ ṣọ́ràn yín ọ̀kùn bẹ́ẹ̀ yín. A ní ẹgbẹ́ orílẹ̀ ẹgbẹ́ Sharia law yín ẹgbẹ́ lọ sí ìlú Òkè Ọya lọ́hùn. Káwọn Òkè Ọya kọ́ máa control ẹ̀, kò sí ní tó kan àwọn ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká máa tẹ̀síwájú. Bẹ́ẹ̀ ni o, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní Sharia law yìí òun máa mú ìwúrí àti ìtẹ̀síwájú bá ètò ìṣèjọba ti Mùsùlùmí lágbègbè. Ẹ máa gbọ́ the panel ìyẹn Qadis imam, wọ́n ti kó àwọn imam síbẹ̀ lóríṣiríṣi. Ẹ wá wo, wọ́n ti gbé ẹjọ́ lọ síbẹ̀. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé ẹjọ́ lọ síbẹ̀, ìyẹn lọ sí Sharia court tá a sọ pé a ò fẹ́. Àkọ́kọ́ lélẹ̀, wọ́n dá ẹjọ́ bíi 3 níbẹ̀. Àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ dá wọ́n ló lọ nírọ̀wọ́rọsẹ̀, ìyẹn ẹjọ́ ìdílé sí ìdílé. Ẹlẹ́ẹ̀kejì ni ọkọ tó fi ìyàwó ẹ̀ lẹ̀, ìyẹn sì wà ń bẹ̀. You divorce, you see problem. Nàìjíríà sì tó o bá kọ́kọ́ wà lárí mọ́, bó o bá kọ ìyàwó ẹ láì ní genuine reason, you go explain tire. Bẹ́ẹ̀ ni o, ṣẹ́rí tí ó kọ ìyàwó tàbí tó kọ́kọ́ ṣẹ́rí wọn lọ ti sún ẹjọ́ táwọn ẹ̀ sí 30 ọjọ́ ní oṣù January, ṣùgbọ́n ìwádìí ń lọ lọ́wọ́. Ẹjọ́ rí ìwádìí wo ni o? Ṣé kó sọ pé kò nẹ́ mi dáadáa ni, àbí kí ìyàwó sọ pé kò fún mi lówó ọbẹ̀? Pẹ̀lú situation bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí yìí o. Nigeria we never see anything, never see something. Bẹ́ẹ̀ ni ẹ wo lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé ẹ mọ̀ pé àwọn èèyàn wọ́n ti ń bínú. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn ti ń bínú o, débi wípé àwọn diaspora gan wọ́n ti yarí. Bẹ́ẹ̀ ni o, opposition has emerged mainly from UK, Europe, branches of all Yoruba land. Gbogbo ẹ wo àwọn UK, àwọn diaspora wa, àwọn ọmọ wa tó wà lọ́hùn, wọ́n ti bínú, wọ́n ti yarí pé rọ́ o, a ò fẹ́ Sharia law. Àwọn ọmọ wa ní Europe náà ti yarí o, tó jẹ́ pé ọmọ Yorùbá ògidì, gbogbo àwọn Yorùbá tó jẹ́ pé àwọn tó nífẹ̀ẹ́ Yorùbá délẹ̀ wọ́n ti bínú. Wọ́n ti ní àwọn ò fẹ́, wọ́n ní the group rejected calls from the establishment of Sharia law in the Southwest. Wọ́n ní wọ́n yarí ni o, wọ́n láwọn ò fẹ́, àwọn ò gbà. Wọ́n dẹ̀ fún wọn ní kìlọ̀kìlọ̀ wípé ṣé ẹ rí Sharia law yìí ó máa mú ìkùnsínú àti ọ̀tá wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ni náà, ẹ̀yin náà ẹ jẹ́ ká wò bí àpẹẹrẹ. O ní ọmọ ọ̀rẹ́ tó jẹ́ Tájù, tó jẹ́ Mufudin, àbí tó jẹ́ Kamoli. Tó bá sọ pé pẹ́pẹ́ sí o,
ó harass bóyá ó fọwọ́ kọ́ ìyàwó níyàwó lọ́rùn tẹ́lẹ̀ gbogbo àwọn kìíní yóò ní mínìmọ̀ nílẹ̀ Yorùbá bóyá òun àti ìyàwó níyàwó kọjọ ń sọ̀rọ̀ ó ti di Sharia law ó ti ṣẹ̀ tàbí pé bóyá ó kọ̀ dì í mú lásán ó ti ṣẹ̀ kọ́ wá wòsùn kọ́ wá ní ẹ pẹ́pẹ́ sí o nítorí wípé wọ́n rí bẹ́ẹ̀ àfikọ́ gé ọwọ́ náà ṣé ẹ ṣe rí pé kò sínú tiwa ibi tẹ́ máa ti mọ̀ pé ọmọ ní problem ṣẹ́rí this religion is known for its intelligence and enlightenment we must not allow ourselves to be divided by religion bẹ́ẹ̀ ni o a gbọ́dọ̀ jẹ́ kí ẹ̀sìn ẹlẹ́yàmẹ̀yà kankan kí ó pín orílẹ̀-èdè Yorùbá ẹ wo ẹ má jà gbà àwa ò gbàṣẹ́ a ní a ò fẹ́ yín lórílẹ̀ wa ẹ palẹ̀ ẹrù yín mọ́ gbogbo ẹ̀yin Sharia law Sharia court a ò fẹ́ yín lórílẹ̀ bàbá wa mọ́ ẹ já ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ já gbọ́n tí àwọn èèyàn sọ bẹ́ẹ̀ ni o ìkan ló jẹ́ kó yé wa ó ní tí wọn ò bá múra àwọn Yorùbá Christian will still stop the Yorùbá Muslim from going to church yes now because tó bá ti jẹ́ pé àwọn mùsùlùmí mi gan tó bá yá wọn ò ní lọ ṣọ́ wọn ò ní ṣe mùsùlùmí mọ́ nígbà tó bá ti rí pé bóyá nínú ọmọ 5 tẹ́lòmíì bí wọ́n ti gé ọwọ́ 3 nínú ẹ̀ látàrí pé ó ń ṣe ẹ̀sìn ká má sọ pẹ̀sìn látàrí pé ó ń ṣe ẹ̀sìn wọ́n ti gba gé ọwọ́ ọmọ 3 nínú ẹ̀ ẹjọ́ ìgbà wo ni ò ní ya bẹ́ẹ̀ ni ọ̀kan ló ní sẹ́rí kìrìsìtẹ́nì pa àwọn 69 Muslim travellers going to Ondo from Bayi because we don't talk ó ní fúndìí èyí ẹ má pa irọ́ o kìrìsìtẹ́nì kọ́ o ẹ má gbàgbé pé àwọn agbésùmọ̀mí ti wọlé Ondo náà o ọ̀kan ní look at the evil terrorist men trying to destroy our peaceful Christian state ṣẹ́pọ̀ tí ń dìjà láàrin kìrìsìtẹ́nì àti mùsùlùmí sọ pé kìrìsìtẹ́nì ó ń pa àwọn tí gbogbo wa dẹ̀kẹ̀ mọ̀ pé àbá irọ́ ló pọ̀ ń bẹ ẹ wo Yorùbá nation la fẹ́ o ọ̀kan ló ní ṣẹ́rí this is going to be the beginning of religion war bẹ́ẹ̀ ni torí èlé ó máa di ìbẹ̀rẹ̀ ìjà ẹ̀sìn tó jẹ́ pé wọ́n fẹ́ fi dá àárín gbogbo ilẹ̀ Yorùbá rú tí wọn ò fi ní rójú ráyè ara tí wọ́n mọ́ débi pé wọ́n fẹ́ jàjà òmìnira bẹ́ẹ̀ ni o ọ̀kan ló ti jẹ́ pé ó là oníṣẹ́ fẹ́ gbọ́ jẹ́ kí n correct ẹ̀ ilẹ̀ Yorùbá kò wà pẹ̀lú ẹ̀sìn kankan pé mùsùlùmí ní ẹ o kìrìsìtẹ́nì ní ẹ o ẹ má gbàgbé wípé any ethnic group the British was subdued by the Ibadan, Ijebu and Egba warrior. Islam came to Yoruba land through trans-Sahara trade. Bẹ́ẹ̀ ni tó túmọ̀ sí wípé kò hàn kí n ṣe ẹ̀sìn ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni o ẹ wo Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ẹ bá wa like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ yá àwọn èèyàn pé Yorùbá nation ni o God bless Yorùbá nation ó dàbọ̀.